ẹ jọ̀wọ́ ẹ ṣe àtúnṣe láàrin bàbá Ayọ̀míkún àti Ayọ̀míkún nítorí kíni nítorí ọjọ́ iwájú. Ewé ò lè bọ́ lára igi kí Ọlọ́run mọ̀ sí. Orí burúkú ló kó kúrò lọ́dọ̀ yín, oríire ló kó wọlé pópù. Ṣé rí gbogbo yẹn kò ká yé past náà. Tán bá pé màmá Tọ́pẹ́ Àlàbí náà kóun wá sọ̀rọ̀ nípa bàbá Ayọ̀míkún, ó ṣeé ṣe ká mú àdá ká máa fi wá bàbá Ayọ̀míkún náà kiri ká la fẹ́ bẹ́ orí ẹ̀. Kò sí ẹnìkan náà nínú àwọn ọkọ àti ìyàwó tó bá kọ ara wọn tán máa ní kó rojọ́ tí ò ní rojọ́ lọ́nà tó máa favour ẹ̀. Fún gbogbo olólùfẹ́ mi, a kó òpin ọ̀sẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù, ire àti àánú Ọlọ́run á tẹ̀ wá lọ́wọ́. Gbogbo tó jẹ́ ìbànújẹ́, ẹkún ìkorò ayé wa á dópin lónìí lórúkọ Jésù. Ẹ jọ̀wọ́ fídíò yìí ẹ bá mi share, ẹ bá mi tag kó débi tí mo fẹ́ kó dé. Sista Tọ́pẹ́ Àlàbí, ẹ̀yin lẹni fídíò yìí. Gbogbo wa ti sọ̀rọ̀, àti bá bàbá Ayọ̀míkún àti bá wọn wí pé wọ́n ṣe tí ò dáa. Mo mọ̀ pé àwọn náà máa rí wípé wọ́n ṣe tí ò dára àtàwọn mọ̀lẹ́bí wọn tòró wà lára èmi náà. Ẹ̀kọ́ là ń kọ́ lórí social media, ojoojúmọ́ ni mò ń kẹ́kọ̀ọ́ sí. Àwọn ìdílé tó bá dórí social media náà tán bá rí pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ nínú ilé wọn, ó yẹ kán dìde ní àsìkò yìí káwọn náà kẹ́kọ̀ọ́ kan ṣe àtúnṣe. Ẹ jọ̀wọ́ mo fi Kristi bẹ̀ yín ni, mi ò mọ̀ yín o, ẹ dẹ̀ mọ̀ mí, ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn bá mi tag kó kàn yín lára. Ẹ jọ̀wọ́ ẹ ṣe àtúnṣe láàrin bàbá Ayọ̀míkún àti Ayọ̀míkún nítorí kíni nítorí ọjọ́ iwájú. Ewé ò lè bọ́ lára igi kí Ọlọ́run mọ̀ sí. Mo sọ nínú fídíò Àṣàkẹ́, mo ní bóyá tí bàbá Àṣàkẹ́ bá wà nínú ayé Àṣàkẹ́, bóyá kò ní débi tó yẹ kó dé nítorí pé ìlérí Ọlọ́run ti wà. Ọlọ́run máa ń wò nígbà míì pé jẹ́ kí n fi kíní pamọ́ síbi so that ìlérí yẹn á wá sí ìmúṣẹ. Bóyá tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Èmi náà wà nínú àwọn tó ń sọ̀rọ̀, èmi náà jẹ́ kan nínú àwọn victim àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí. Mo wá ń sọ fún yín, mò ń bẹ̀ yín ní lórúkọ Kristi, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ jẹ́ kí àárín yẹn kó gún, kí bàbá Ayọ̀míkún kan súre fún Ayọ̀míkún. Ẹ jẹ́ kó gba èrè lẹ́nu ẹ̀. Ẹ ṣe àtúnṣe. It's not compulsory pé ẹ fẹ́ra yín mọ́. Kò compulsory. It's not compulsory pé ẹ bá ara yín sọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n ọmọ àti bàbá, ẹ jẹ́ kí wọ́n ní access ara wọn, kí wọ́n súre fún. Mo máa ń sọ nǹkan kan fún àwọn ọmọ mi gẹ́gẹ́ bí nǹkan tèmi náà ń là kọjá. Èmi wọn ti àti kékeré àwọn náà ò ti ẹ̀ bèrè, wọn ti ẹ̀ wẹ̀yìn wò. Ibi tá à ń gbé síra wa gan kò ọtán bá ní mọ́tò ẹ̀ṣẹ̀ wọn ní 100 naira. Wọn ti ẹ̀ bèrè ordinary call. Àgbà táwọn ọmọ call tó sú wọn láwọn ò pè mọ́. Màá ní ẹ̀ wọ́n pè wọ́n. Màá mọ̀ ń sọ fún wọn pé bàbá yín ni, òun ni mo bí yín fún, mi bí yín fún bàbá méjì. Ọlọ́run á gbé yín débi ńlá lọ́jọ́ ọ̀la, ẹ máa tọ́jú wọn. Èmi máa compulsory ni èmi ò máa béèrè o, but ẹ gbọ́dọ̀ fún un. Àmì mi, àti má béèrè, ẹ gbọ́dọ̀ sọ pé kò sí. Àmì ẹ tọ́jú ẹ gẹ́gẹ́ bí bàbá. Ó ní ò ṣe responsibility bàbá, ṣùgbọ́n yín máa ṣe responsibility ọmọ. Mi ò ní lé wọn, ká ní àwọn ṣì ń wá ọmọ ni, fine. Ìdí nìyẹn tí wọ́n fi máa ráwọ̀ obìnrin bóyá àti poison ọkàn àwọn ọmọ. Àwa la ń dictate pé wọn gbọ́dọ̀ rí bàbá. Tó bá ti rí bẹ́ẹ̀, ẹ̀yin obìnrin ẹ kẹ́kọ̀ọ́ lára fídíò yìí. Ẹ jẹ́ kí ọmọ yẹn kó lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ kó wá bó ṣe máa rí. Tó wà lẹ́yìn ẹ̀fọn, ó máa ń ju èje lọ. Àwa là ń fojú kékeré wò, òótọ́ ẹ ti dín ní láì tí lówó lọ́wọ́. Àwọn kankan wà tó wò sí rà. Owó ní àdúrà láti ẹnu òbí. Ìdá bàbá ọ ìyá. Àṣẹ láti ẹnu òbí ó lágbára. Èmi ti sọ̀rọ̀ fún bàbá nínú first kìíní yẹn, mo ti bá bàbá Ayọ̀míkún wí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi wá ń bẹ̀ yín ni. Ẹ ti ṣiṣẹ́, ẹ ti jìyà ọmọ. Ẹ jẹ́ kí ó lọ láti gba èrè lẹ́nu bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni. Dádì yín náà tó wà nílé lákòókò yìí náà, wọ́n ti ṣiṣẹ́ takuntakun. Kán support yín. Ẹ jọ pawọ́pọ̀ kí Ayọ̀míkún lọ gba èrè lẹ́nu bàbá ẹ̀ nítorí ọjọ́ ọ̀la. Àwa ìyá ńlá nǹkan kọjá. Ní tó mú yín tẹ́ bí Ayọ̀míkún síbi kan tẹ́ kúrò tẹ́ fẹ́ lómi kó má bàa ṣẹlẹ̀ lórí àwọn ọmọ wa. Kí ègún burúkú yẹn kó má bàa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó lọ gba èrè lẹ́nu bàbá ẹ̀. Mo fi Kristi bẹ̀ yín ni. Fídíò yìí mi ò fẹ́ kó pọ̀ kẹ́ lè wò tán part 2 ń bọ̀ àkódédé àsìkò. A ti gbọ́. A ti rí ṣé press statement ni àbí publication àbí kílẹ̀ pé. Aṣẹ́wó ni Tọ́pẹ́ Àlàbí nígbà tó wà ní Ṣàngó Òde lọ́dọ̀ bàbá Ayọ̀míkún. Àgbọ̀rí. Ó ń yàlè ni. Alágbèrè obìnrin ni. Àti gbọ́. Ẹlẹ́sẹ̀ òṣì ni. Fíìmù tí bàbá Ayọ̀míkún tó invest lé lórí, ìgbésẹ̀ ló gbé bọ̀ ńbẹ̀, kò ṣe kìnnìkan àti gbọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ẹlẹ́sẹ̀ òṣì ni alágbèrè ni oníranù ni kò ń ṣe obìnrin gidi ẹsẹ̀ òṣì ọ̀hún ó ṣáà ti kó jáde ó gbọ́ ọmọ ọdún kan àbọ̀ kúrò nínú ilé ọkọ àkọ́kọ́ ó ṣáà ti lọ ọlọ́run ò jẹ́ kó pa bàbá Ayọ̀míkún ṣe wá rẹ́sẹ̀ òṣì ọ̀hún ẹsẹ̀ rádaràda ọ̀hún ẹsẹ̀ gbèsè ọ̀hún àti ẹsẹ̀ àgbèrè ọ̀hún ló fi lọ fẹ́ pòpù ọkọ ẹ̀ Mr. Alabi ní ìsìn tí ó dẹ̀ sọ máa yẹn dolóríire tó kìkì wá kàn sí àgbèrè ọ̀hún náà nígbà tó délé pòpù kò ṣe é títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ náà ló so mọ́ àdúpẹ́ orí burúkú ló kó kúrò lọ́dọ̀ yín oríire ló kó wọlé pòpù ṣe rí gbogbo yẹn kò ká yé past náà tán bá pé màmá Tọ́pẹ́ Àlàbí náà kóun wá sọ̀rọ̀ nípa bàbá Ayọ̀míkún ó ṣeé ṣe ká mú àdá ká máa fi wá bàbá Ayọ̀míkún náà kiri ká la fẹ́ bẹ́ orí ẹ̀ kò sí ẹnìkan náà nínú àwọn ọkọ àtìyàwó tó bá kọ ara wọn tán máa ní kó rojọ́ tí ò ní rojọ́ lọ́nà tó máa favour ẹ̀ ohun tó wà ńlẹ̀ báyìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí òun ni àwọn nǹkan tẹ́ ń sọ nípa Ayọ̀míkún ìbéèrè mi ni wípé nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó kúrò ní ọ̀dọ̀ bàbá Ayọ̀míkún ṣé oṣù tó kúrò náà ló dolówó ló di ọlọ́lá torí mo rántí o interview nígbà tó sì ń ṣe movie ní abẹ́ ìpìlẹ̀ rere ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ń ṣe movie pẹ̀lú àwọn group kan tán pè ní ìpìlẹ̀ rere ìgbà yẹn náà ni àwọn ọmọ Zion bẹ̀rẹ̀ sí ní rain ìpìlẹ̀ rere ní group tiwọn tí Tọ́pẹ́ Àlàbí ṣe aṣọ opó ìgbà yẹn náà fi kọ Ayọ̀míkú lọ́dọ̀ Olúwa kò ì tó ó sì máa pọ̀ ẹ wá bá mi yọ ara mi Ayọ̀míkú ó jẹ́ ká mọ̀ wípé òun máa ń yá aṣọ lọ location ní ìgbà yẹn. Do you understand? Ṣé lásìkò yẹn ṣé bàbá Ayọ̀míkún ṣé ó ti ẹ̀ wá Tọ́pẹ́ Àlàbí lọ bẹ́ẹ̀ ṣe sọ wípé Àkúrẹ́ náà wà bíi sweeti bíi Nico bíi cabin biscuit mélòó ni wọ́n gbé lọ fún ọmọ yẹn lọ́jọ́ yẹn nígbà tó wà ní kékeré then ṣé torí pé ó dẹ̀ divorce kò ní right láti marry mọ́ ìgbà tó dẹ̀ marry ǹjẹ́ ẹ wọ́ ọmọ yín lọ nígbà tẹ́ ẹ wọ́ ọmọ yín lọ tẹ́ ẹ claim wípé ó ti dolówó torí tí owó gan ṣẹ̀ṣẹ̀ dé tí ọlá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní dé báyìí ẹ̀yìn ìgbà tí bàbá àrà kú ni àǹtí màmá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní blow gbogbo ìgbà tó sì kọ ọkọ ọmọ favour lolúwa ṣe fẹ́mi nìkan kò tí ì blow bàbá àrà ò jẹ́ ká gbọ́ Tọ́pẹ́ Àlàbí lẹ́yìn ìgbà tí bàbá àrà kú láṣẹ̀ṣẹ̀ wá divert attention sórí màmá Tọ́pẹ́ Àlàbí owó ọ̀ngán dẹ̀ dé báyìí ọlá ọ̀ngán dẹ̀ dé báyìí kò tí ì pé 15 years ẹ sọ wípé wọ́n sọ wípé kán lè mú ọmọ yín lọ ìlú òyìnbó ni wọ́n ṣe change orúkọ ẹ̀ lórí passport èmi rò wípé gẹ́gẹ́ bí bàbá tó ní dignity tó ní integrity ẹni right láti object to it wípé ẹ wà láyé ẹ wà láàyè ẹ lè fáìlì wípé ẹ̀yin àti ìyá ẹ ti divorce ni wípé but you are ready to sign wípé ẹ give consent yín kọ́mọ yín travel then èló lẹ́san nínú owó secondary school àbí nínú interview Ayọ̀míkún Nàìjíríà ló ti lọ school kò lọ school nílùú òyìnbó kò lọ primary kò lọ secondary school nílùú òyìnbó kódà kò lọ higher institution nílùú òyìnbó tí ẹ wádìí rárá ẹ̀rọ rẹ̀ kan ẹ̀rẹ́ bí kan tó ṣòwò fún yín pé school tó ń lọ rèé kẹ́ lọ ká mọ́ bẹ̀ lọ lọ́jọ́ PTA lọ kó wá complain fún màmá ẹ̀ wípé daddy mi ń disturb mi àbí mọ school tó ń lọ náà dáhùn èló lẹ́san èló lẹ́ fi ránṣẹ́ lọ wo bank account yín kẹ́ show wa ní evidence ọjọ́ wo lẹ ra sweet wá torí pé lówó lọ́wọ́ kò sí change lọ́wọ́ yín ọjọ́ wo lẹ ra sweet lọ sílé ibẹ̀ tẹ́ ra kábí biscuit tó gbà lọ́wọ́ yín tó jùlù yín láyà tán ní olóṣì oníṣẹ́ ṣé nǹkan tó mọ̀ ń jẹrè torí one thing as a father
tó o bá tiẹ̀ lówó lọ́wọ́ tó o bá ní nǹkan kan lọ́wọ́ tó o bá lọ ń wo ọmọ ẹ tó bá jẹ́ bisikíìtì pàmbólámbólà àti kóòkì lòun fún ó ná mà wọ́n á fojú náà ẹ̀ wọ́n á máa fi ṣe pé ṣé nǹkan tó ọmọ ń jẹ nìyẹn but one thing we know is ọmọ yẹn máa fẹ́ràn ẹ inú ẹ̀ á máa dùn wípé dáàdì mi ń wá á mọ̀ wípé òní bàbá kan níbì kan tó bá jẹ́ ọjọ́ PTA tó lọ school títí jẹ́ sọ pé àmọ́mí ẹ̀ ti wá tó ní ẹ ìwọ náà dádì ẹ̀ ò fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ inú ẹ̀ á máa dùn á máa fi hàn àwọn ọ̀rẹ́ pé dádì mi wá tó ra bisikíìtì nígbà tọ́lá bá dé torí kò sẹ́nìkan tó máa wà ní ojú kan náà fún ọdún 10 ipò àbí nǹkan á yí padà fún rere ní ṣáà ni ó lè má pọ̀ o ṣùgbọ́n á pàpà yí padà ọjọ́ tó fún ní 5,000 tó jẹ́ kí ìyẹ́ ẹ̀ mọ́ tí mọ́mí ẹ̀ bá ní bàbá ò gbọ́dọ̀ sí níbi ìgbéyàwó á ní ẹ má jà ṣe bẹ́ẹ̀ fún dádì bí ò bá tiẹ̀ wà níbi ìgbéyàwó á wá mú ọkọ ẹ̀ kí ẹ pé dádì mi ọkọ mi rèé so ẹ má disturb wa aṣẹ́wó ni ọ̀dọ́ ọkọ ni kìnnìkan aṣẹ́wó àtọ̀dọ́kọ àti ẹsẹ̀ òṣì tẹ́lẹ̀ ní àti ìwà tó ní tẹ́ẹ̀ ní kò ní ló fi ń ṣe rere nílé pope ló fi ń ṣe ìyàwó ló fi di celebrity ló fi di ẹni tí gbogbo wa ń gbọ́ orin ẹ̀ so tẹ́ ẹ bá ní ká má da tẹ́ ẹ bá ní ká má take sides àwa náà sọ fún yín pé ẹ bá tiẹ̀ ti má sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media ẹ bá ti pé ẹbí kìíní ẹbí kejì kẹ́ ẹ lọ yanjú ẹ̀ wípé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kó ní kálukú bẹ̀rẹ̀ àwọn so enough for once àwa obìnrin àti àwọn single mother ń sọ wípé ẹyẹ embarrass obìnrin tó jìyà tó jìṣẹ́ àti ọkùnrin tó bá fẹ́ single mother tó fẹ́ wọn pẹ̀lú ọmọ wọn ẹyẹ embarrass wọn ẹyẹ pè wọ́n lọ́dẹ̀ mọ́ nígbà tó bá tó àsìkò láti jẹun ọmọ kàn lè má mọ̀ gbà tó sóúnjẹ kẹ́ ẹ má ṣáájú kẹ́ ẹ má lọ́ta kẹ́ ẹ má fojú fi èéfín kó oúnjẹ jẹ iná tán kẹ́ ẹ má gbá bọ́bọ̀ kò possible so gbogbo ẹ̀yin oní publication ẹ̀yin tẹ́ ẹ là ń take side for once ẹ̀yin abímọ máa wò get involved ó lè má pọ̀ ẹ lè má ní rárá ṣùgbọ́n ẹ jẹ́ kán mọ̀ pé ń wá ẹ jẹ́ kí ọmọ yẹn mọ̀ wípé dádì mi kí ẹ kò kàn sówó lọ́wọ́ dádì mi ni ọ̀rọ̀ mi nìyẹn ó lè bú mi o wàhálà àti ẹ obìnrin ò wáyé ìyà obìnrin ò wáyé òfò and men are not even born to get away with everything there is karma for everything let that stick thank you.